ẹ̀yin èèyàn mi mẹ́wàá ń ṣẹlẹ̀ o gbogbo wọn la mọ̀ Big Abbas tó ń ṣe fíìmù ẹ wọ́n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí pé látijọ́ tóun ti ń ṣe tíátà nǹkan tó dùn òun jù ní inú tíátà yìí in fact ó lágbára ẹ wá lọ gbọ́ nǹkan tó sọ. wọ́n wá ń jálẹ̀kùn for complete 2 hours wọ́n ń jálẹ̀kùn torí wọ́n fèrè sẹ́yìn lẹ̀kùn wọ́n wá ń gbàkúta mọ́ láńlọ́ọ̀dù mi nígbà náà bàbá Jẹ̀lílì ó wá ń pariwo ẹgbà wá ó lè ilé bàbá Jẹ̀lílì ní o ilé bàbá Jẹ̀lílì ní o ọmọ mi kan wà ní ọmọ ọdún 3 lọ́dún náà lọ ọmọ ọdún 3 sá ọmọ ọdún wọ́n sá jálẹ̀kùn wọlé bàtà jálẹ̀kùn ilẹ̀kùn yóò tí ìjà tán láti bí ihò lẹ̀kùn táwọn ará ọmọ sẹ́mi tán cross by wọ́n wá yìnbọn láti bí ihò lẹ̀kùn wọ́n wá bá ọ̀gbẹ́ni kan tá ń pè ní kákàndì káàdì gbòlìjà ọba lẹ́sẹ̀ ọ̀tún ọwọ́ sí òsì lùkàgọ́nù ọmọ ìwà wọ́ lọ sí léèwé ẹ táwọn olè lọ́tọ́ lẹ́mọ̀ wà ń bí o bàtà sílẹ̀kùn la fẹ́ mọ́jú ó wá léèwé àwa gbé ọgbẹ́ lọ sọ́spítù akọ́ gbé lọ síbi kan wọ́n kọ́ àtúgbé lọ síbòmíì wọ́n ní kákọ́ wá dìpọ́sìtì èlò mo ní ká ní dìpọ́sìtì gbàná owó sì gbà bóyá 1,000 naira àdìpọ́sìtì kan bẹ́ẹ̀ ní tìrìtì ọjọ́ tí nǹkan dùn mí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí nǹkan tó dùn mí nínú tíátà tí mo pé nǹkan dùn mí ó ní 2015 ìgbà ni mo fẹ́ ṣe 45 years on stage 45 years on stage ọba orin lápè Òṣùpá àti wá san 100,000 lẹ́fọ̀ọ́bá orin ó wá kújọ́ kẹjọ tá a máa ṣe ìnáwó yẹn wife mi wá late ó ṣaláìsí tó bá mi lọ́kàn jẹ́ jù gbogbo ẹ ti bò pé ìjọba àdìjọ́ mẹ́jọ lónìí o àná sí 45 years on stage Big Abbas ìyàwó mi wá ṣaláìsí lọ́dún náà lọ ìjọ tí inú mi tó bàjẹ́ jù ní mi bọ́ lójú mi gan-an mi bọ́ lójú mi àwa sunjú síwájú nǹkan ń sọ pé ẹ mọ́jọ́jọ́ yẹ mọ́ níyà ká lọ sí pátí kankan pé ìyàwó rẹ̀ ló fi ṣe kinní kan déètì tá a wá padà mú Òṣùpá wá ṣe kinní kan tí mi ò kì í fi ń gbàgbé ẹ̀ wọ́n ní bàbá ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ yẹn ẹ mọ bí ọba orin ṣe sọ̀rọ̀ owó tó cháàjì wá ń jọ náà lọ́hùn bóyá 450 àbí 500 ni ó wá ní ká sẹ́ndì 50,000 tó máa fún ọmọ tó máa kó ní sẹ́lásì ó wá gba 50,000 sí 100,000 tàbí sánlẹ̀ inú ẹ̀ ni wọ́n kó ní sẹ́wà inú ẹ̀ làwọn pákà gbowó inú ẹ̀ ni wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe fún wa pátápátá so tí mo ṣe torí ẹni bá ṣe ká sọ pọ̀ sí bàbá kan sì ní oníwàásí Alhaji Muyideen Bello oníwàásí ó ní gbogbo wa lọ̀rọ̀ bàbá bẹ́lẹ̀ ayé a máa sọ̀rọ̀ wa bàbá sí ń bẹ̀ mọ́ a máa sọ̀rọ̀ wa èyí tó sọ̀rọ̀ àwa ti ká sì gbàgbé bẹ́ẹ̀ ni. gbogbo bí àwọn láńlọ́ọ̀dù ń ṣe wá ń pariwo olè ẹgbẹ́ wa àdúgbò yẹn dá tó yẹn nàbẹ́ wà. kò dáa ta ni wọ́n ń pariwo olè ta ni ọmọ ọlọ́bẹ̀ bàbá Jẹ̀lílì sì ń bẹ láyé ọmọ ọgbọ́n tí mò ń sọ yìí tí wọ́n bá mú bọ̀ oníke tí wọ́n bá nà sí ìbọn oníke tọ́mọ bóyá yóò dùn àbí ò ní dún. ó yẹ yín àgbàlagbà sọ kó lápátí kò lápátí. tá a lọ jẹ́ gbà tí wọ́n dojú ìbọn kan wọ́n pa àwọn nǹkan lọ wọ́n kó ń tó pọ̀ lọ gbogbo irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ náà kó lọ pátápátá gbogbo irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ni wọ́n kó lọ pátápátá ẹ̀yin tẹ́ ń wò mí mo ní bọ́mọdé ọ̀bá bá tàn máa bá rọ̀bá bá tàn ẹ máa like ẹ máa share ẹ máa comment wọ́n tó bá ti ń wo wọ́n máa subscribe sórí channel yìí torí channel yìí wọn kì í rà tí ò lọ́mọ nínú bíbẹ̀ ẹ̀kọ́ wọn ní wá mi kan lákọ̀ọ́kọ́ odù ní mímí ò kì í sẹ́mọ̀ fọlọ́kọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń wò wá tí wọn ò mọ orúkọ wa gangan tó pé orúkọ tá à ń jẹ́ lórí ìtàgé ni wọ́n fi ń pè wá orúkọ mi ni olóyè Adédàmọ́lá Ajíbóyè
tí bòyìn mọ̀ sí àbáàsì wọ́n ní àbáàsì olókùn tó lóun ṣògùn kàmọ́ tó sọ láàánú ẹ̀dá oró gúdúgúdú bàbá kí ọ̀sẹ́nu gọ̀ǹgọ̀ jẹ́ ọbẹ̀ oògùn wọ́n tó adá yí ọ̀làjú àwa fi bíìgì sí wọ́n pè é ní Bigabas ẹlòmíà ní àbáàsì ológun kan ẹlòmíà ní gbàkan kan ṣe rí àbáàsì tí mò ń jẹ yẹn orúkọ tó ṣe ni ẹ rí pé mo ní nígbà kan mo ní àárín gúrùpù Anífowóṣe theatre group misunderstanding wà oníkàkú lọ dá dúró ìgbà yẹn làwọn ń ṣeré kan tí à ń pè ní abatẹnijẹ́ kì í ṣe àbáàsì àti ìgbà náà ọ̀rẹ́ mi kan bẹ mi ìgbúrò ẹ̀ mọ́ á sì wà láyé kọ́nà lọ́rẹ́ mi Gabasin la máa ń pè ìta fi ń pè ní Gabasin ni pé a fẹ́ràn India film India actor kan wà tó ń pè ní Gaba tó ń pè ní Gabasin tó máa fi ń jó lọ́rẹ́ wa fi ń jórúkọ àwa máa ń ṣeré orí ìtàgé ni Gaba yẹn ni à ń pè ní abatẹnijẹ́ kí Sabas nígbà tí àwa padà darapọ̀ mọ́ Kọ́kọ́rọ́ Ayé mo wá fi ìtàn yẹn lẹ̀ àwa lọ ṣó ẹ̀ àmì àlọ́ rìkọ́dù ẹ̀ fáwọn television house NTA 7 ṣé wàá rí abatẹnijẹ́ tí wọ́n ń pè bàbá yẹn tó bá pẹ̀lú mọ́ni bàbá abatẹnijẹ́ yóò wá pọ́ńtọ̀ bàbá abatẹnijẹ́ yóò pọ́ńtọ̀ wọ́n wá kóra wọn lọ bá pé ọ̀dà kí la ṣe tá tó fi ní máa pa wá mọ́ abatẹnijẹ́ ṣáà ló kọ rẹ ẹ máa pè ní àbáṣì ẹ máa pè ní lábàásì kò àrònú wípé ó kọ muslim àbí kíní kan ni tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àbáṣì ó borí gbogbo kọ pátápátá mọ́lẹ̀ so bí àbáṣì bó ṣe wáyé ni. ní ìgbà tí fídíò bẹ̀rẹ̀ mo sọ fún mo ní kì í sọ fídíò la fi bẹ̀rẹ̀ bí fídíò movies ni. nǹkan kan ló gbé ìsọ àwọn onífídíò dé Dùmọ̀tà tó yẹ pé Dùmọ̀tà ni gbogbo wọn ti ń ta fídíò. ọkùnrin kan ń bẹ àlá Ahmed Ògúntádé bàbá Gani ó ti ṣaláìsí òun náà dàrẹ́kítọ̀ ni mo sọ̀rọ̀ ẹ̀ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ mọ́ ọ̀rọ̀ fà jẹ́ kí n tó tún lọ jìnnà ìgbà yẹn dàrẹ́kítọ̀ ò tí ì dìlúwọ́ ògiri wá mi sọ wọn tó dé kìlá ní o tí wọn jẹ àgbà ọ̀jẹ̀ o àtàwọn kọ̀ọ̀kan wọ gbogbo wọn tó ń ya fídíò lónìí kò sí tó lọ sí school of cinematography láàrin wa then nígbà náà tí iṣẹ́ bá ṣe mẹ́wàá dẹ́kun èmi nìkan ni màá ya méje torí Ọlọ́run fún mi lẹ́bùn mo wà creative Ọlọ́run fún mi lẹ́bùn mo wà creative mo ní photographer ni mí mo ń do camera mo ń kọ story mo ń edit fídíò tó fídíò ni mo fi ń edit màá lé sàn màá ṣe gbogbo ẹ̀ màá gé ẹsẹ̀ àfò màá gé orí àpò ń bẹ̀ àwọn èèyàn máa lọ báyìí màá jẹ́ kí nǹkan kan máa fò ìgbà náà kò sí kọ̀ǹpútà tẹkinọ́lọ́jì ò tí ì rí báyìí rárá ṣé wàá rí Ahmed Ògúntádé tí mo dá akọ lẹ́ẹ̀kan kọ́lọ̀ ń fọ̀rùn tẹ́ à ń pọ̀ ọkùnrin kan ní neck link wọ́n wá pe Ahmed Ògúntádé wọ́n wá kọ sítórì kan wọ́n pè ní àjẹ́ ní ìyá mi late iso pepper òní wọ́n fi star iṣẹ́ yẹn lọ́dún lọ́wọ́ àjà ní mẹ́rin. ìgbà tí neck máa release ó lọ sí orí rédíò ó lọ polówó ó lọ sínú tẹlifíṣàn ó lọ polówó nínú newspaper ó lọ polówó wọ́n release ẹ̀ lọ́jọ́ Monday lẹ́yìn Ìdúmọ̀tà lọ́jọ́ tí wọ́n release ẹ̀ lọ́jọ́ Monday ló pọ̀ bí omi ọ̀pọ̀lọpọ̀ ò lè rí náà rí lẹ́sẹ̀kẹ̀tẹ̀ release à ń pọkùnrin kan ní bàbá alájọ ó ti lọ lu omi ìgbúrò ẹ̀ mọ́ ó wà nú àwọn àyànfẹ́ theatre group níbi tí inú àwọn ọmọ wọn sì kó ní industry lónìí Alhaji Gani sì ń bẹ́ẹ̀
Àpábí Ẹkùn ó sì ń bẹ, ìyá Bísọ́lá ó sì ń bẹ, Kẹ́hìndé eléyín òkè tí mo fún lóléyín òkè láìpẹ́ wọ́n sì ń bẹ láyé tí wọ́n mọ̀, àwọn sì ń bẹ. Bàbá Alájọ yìí ló wá pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ pé Àbáàsì a máa ya fíìmù mi lọ́jọ́ Monday ẹni ìjọ Tuesday láwọ location ní Mẹ́ran làwọn àjà ẹ̀ hàn náà àti ọmọ ń pa fídíò the second home video tó boom dáadáa ẹ̀ hàn náà ni Ìdúmọ̀tà ni ọkùnrin tí mo wí wà àwọn ń ta kọ́kọ́rọ́ ìṣó tó wẹ́ẹ̀dì nínú ṣọ́ọ̀bù nígbà tó wá tà wá di pé àwọn bíi rílí àtọ aláàjì rẹ ní wà yẹn electronics ló ń tà àtọlágbé rìndé fíìmù gbogbo wọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tà sóta kọ́kọ́rọ́ wọ́n wá ń kó 3,000 lẹ̀ àwa ń ya fíìmù fún wọn inú ẹ̀ lágbà kámẹ́rà inú ẹ̀ lásánwó artist ìwọ́n tó bá gbowó jù níjọ́ náà lọ́hùn gbà tá a bẹ̀rẹ̀ yìí ló máa gba 20 naira Mẹ́ran hotel ní Mass hotel ní Mẹ́ran lodging wọn 15 naira ní lodging èyí tó bá dáa díẹ̀ 20 naira èyí tó bá lómi inú tẹ̀ ní jáde lọ wẹ̀ 25 naira ní lodging níjọ́ tí wọ́n sọ di 30 naira lèmi gbadé sí Mẹ́ran bẹ̀ tí wọ́n ṣe studio mi mo ti ní studio bẹ̀ gbogbo àwọn ọlọ́fà náà lọ́n fọ̀rún kẹ́ wọn Aláàjì Babátúndé Gbàǹgbọ́dẹ wọ́n sì wà láyé ọ̀pọ̀lọpọ̀ sì wà láyé Mẹ́ran ni gbogbo everybody ń forí balẹ̀ sí wọ́n tó sọ pé òun ti fídíò lónìí tó ò dé Mẹ́ran ẹ̀ wọ́pọ̀ àfihàn tá bá ti yà tán bá ti lọ tí wọ́n bá lọ join lè sọ pé ò dé Mẹ́ran ara ẹ̀ka Mẹ́ran náà sì yẹn so Mẹ́ran everybody fún Mẹ́ran àwa gbẹbẹ̀ ní Mẹ́ran kakọ́s adóríjọ síbẹ̀ lẹ́yìn ẹ ní àwọn nǹkan wá ya lọ wọn lọ bẹ̀rẹ̀ kakọ́s ìbò mi ìfẹ́ máa dárúkọ mo ti dárí dáadáa omi ìfẹ́ máa dárúkọ lẹ́wọ̀n lọ dá kakọ́s sílẹ̀ káàkiri bí a ṣe ń pàbọ̀ nìyẹn kí lẹ́yìn. ọdún fa ló tẹ̀lé. ọdún fa náà mo fẹ́ sọ ọdún fa ni àti Mẹ́ran náà ti lọ Aláàjì mi Quadri kọlọ́nfọ̀nù kẹ́rìtì nígbà táwọn fẹ́ máa ṣe editing lọ́hùn ìrètí náà máa ń múná wá tó máa wá gba àwọn nǹkan kan lọ́dọ̀ mi torí èèyàn tó dáa ni wọ́n àdẹ̀mọ́wọ́ ara wa gan dòní ẹni tínú ẹ̀ mọ́ ni Yínká Quadri púpọ̀ jù bẹ́ẹ̀ ni lẹ́yìn ọdún fa ni Fádèyí lọ bí kakọ́sì bẹ̀rẹ̀ ní wá nìyẹn a kàn ń dá kakọ́sì lẹ́ni pọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa tó ń jẹ́ kakọ́sì is a business center bí ẹ bá sá ti ń gbé tí ó ti mọ ọlọ́jà tà ní ọ̀sà máa rìn sí wọ́n a kàn ń dá kakọ́sì lẹ̀ lónìí àmọ́ túmẹ̀ so pàṣẹ bá táwọn bàbọ̀ tí tó di wákàtí àtọwọ́ èrè kọ́nà ń jẹ́ kó túbọ̀ tẹ̀síwájú sí jù báyìí ẹni tó bá fẹ́ rí mi tó fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n pè mí sórí 081 26 91 58 19 I repeat 081 26 91 58 19 ọ̀nà mo fi ń ṣe WhatsApp ẹ appreciate Ọlọ́run ẹ appreciate ọ̀nà nára wa ẹ kọ́ tẹ appreciate pé ọkùnrin bó ṣe pẹ́ ń bẹ̀ tó bó ṣe ṣe tó pẹ́ tó kò bọ́ ọ̀tà pé ẹ̀bùn mi lówó kò bọ́ ọ̀tà pé ẹ dákun ò rí bí gbé wọ́n ní one and tọrọ is better than one and kò sí nǹkan kan so a lè rẹ́ni tó ń wo program yìí wọ́n gbé ọkùnrin Àbáàsì rè mo ti ń wá tipẹ́tipẹ́ ẹ jẹ́ kí wọ́n pè mí sórí 081 26 91 58 19